tó Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ọba àdúrà agbẹnimọ́dé yẹn afúnimọ́ṣẹ́rẹ̀ ọba alógúnlọ́lá aníyìlẹ́yẹ ọgbàgbà tí gbára àdúgbò abá ọgbàgbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ọpẹ́ ni fún ọ lónìí pé ó jí wa sí ìmọ́lẹ̀ àlàyé ojú àárí bójú ọjọ́ ti rí káàkiri ẹ̀yin olólùfẹ́ mi gbogbo tẹ́ bá wà lónìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ sì ká alẹ́ gbogbo kíbi tílẹ̀ bá ti ṣú. ẹ rí mi ní wàyí pé ọkùnrin tó dé lọ́sàn-án yìí ẹ rí pé mi rẹ́rìn wọ orí ètò báyìí rí ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ wọ́n ní tọ́rọ̀ bá kọjá ẹkún ẹ̀rín lèèyàn máa fi rín tó gbé mi orí ètò lónìí nù. ẹ̀yin tẹ́lẹ̀ ayé ó dọwọ́ yín o ẹ má jà sísọ ẹ má jà sílẹ̀tẹ̀ ẹ má jà tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé ẹ má jogún wa lẹ́sẹ̀. ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gba Elédùmarè kò ní jẹ́ kí ìwọ àtèmi ká bá ro ẹni bẹ́ẹ̀ tó lágbára lọ́wọ́ Elédùmarè bá tó sílẹ̀kùn ọjọ́ òní. ẹ rí Yorùbá ní ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni tá a bá sì sọ̀rọ̀ fún kọ́lọ́wọ́ ọba Elédùà kó jẹ́ ó gbà. Bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ayé ké Yorùbá ké wọ́n sì sọ òdodo ọ̀rọ̀ fún yín ṣùgbọ́n ẹ gbà. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ìkànnì wa yìí tá a bá kàn sí wọn tá a sọ̀rọ̀ wọ́n wá wá sábẹ́ aṣọ wọ́n máa sọ ọ̀rọ̀ kò bá kò gbé sẹ́ni tó bá ṣètò kì í ṣe mí nìkan o wọ́n máa àtàkì àwọn èèyàn ṣùgbọ́n torí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí orí ń bọ́rùn rè a ò mọ̀ bẹ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ olómú wọn máa da gbogbo lórúkọ mọ́sàpà wọ́n rò pé àwọn lè save bàbá Tinubu nínú ilé tí ń bọ̀ lójú ọ̀nà yìí nǹkan ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí nǹkan ńlá ó ṣẹlẹ̀ kì í ṣe ẹnu àwa nìkan lẹ́tí gbọ́ ẹ gbọ́ káàkiri ṣùgbọ́n o màá sọ kínní kan lónìí ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ ń fọjọ́ sí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe wọ́n ní àwọn retí déètì ìjọ tí Yorùbá Nation ó jáde ṣé Yorùbá Nation jẹ́ gẹ́gẹ́ bí eégún ni Yorùbá Nation ṣe é gùn kò yẹ kí Yorùbá Nation fẹ́ jáde kó wá lọ́jọ́ ó dé ní àwọn youth lọ́la àwọn bá GTB bank àwọn bá wọn fa wàhálà àwọn lọ́wọ́ kò yẹ kẹ́ dájọ́ sí èní ló yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ kẹ́ bẹ́ẹ̀ ta káyé ti rí yín káwọn GT ò dé lọ́la kó bá yín lẹ́nu ọ̀nà lé wọn. òun ni pé Nàìjíríà ti ṣe tán ọmọbìnrin kan ló sọ̀rọ̀ tó jọ mí lójú jù ó jẹ́ a mọ̀ pé tọ́jọ́ bá kàn lórílẹ̀‐èdè yìí kò sí ti máa yẹ òun nìkan lọ́rọ̀ rẹ̀ jọ mí ló wé lọ́kàn mi torí pé nígbà tó sọ̀rọ̀ tiẹ̀ ó jẹ́ òye wa pé ọjọ́ ò tí ì kàn ni òun nìkan sọ títí ẹ̀ tó sọ tẹ́ngẹ́lé gbogbo àwọn tí ń fọjọ́ sí àṣèwọ́de ọjọ́ ọdún 23 látọ̀ ó sì láṣèwọ́de irọ́ ni kì í ṣe bàbá Tinubu lè fẹ́ bájà tẹ́ ẹ bá ti lè fọjọ́ sí ẹ̀ lè rí bájà mo mọ̀ dáadáa mo ti sọ láìmọye ìgbà kì í ṣe ń tẹ́lẹ̀ dámú pẹ̀lú ọjọ́ kì í ṣe ń tẹ́lẹ̀ dámú pẹ̀lú ọjọ́ ń tẹ́ ẹ lè ṣe fún tó lè ràn náà ní kẹ́ wá unexpected ẹ ti gbá mú torí pé ẹ jẹ́ sọ kankan fún yín nígbà tí ìjọba ìbẹ̀rẹ̀ ó tó dìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba kan ṣáájú à ń pè ìjọba yẹn níjọba bàbá Buhari ìjọba APC ni nígbà tí ìjọba ìbẹ̀rẹ̀ tí owó epo léwó nínú ìjọba bàbá bá epo ní 97 naira bàbá Buhari bá epo ní 97 naira ara ráìsì ń gbà yín ní the highest owó ráìsì tó wọ́n jù òun ni long rice wọ́n tà ní 11,000 Nigeria rice ń gbà yín 7k là ń rà
ibi tó bá ti wọ́n jù bóyá ibi tí ó jìnnà síbi tí production Nigeria rice ti ń wáyé wọ́n rà ní 8,000 highest. Gbogbo orílẹ̀-èdè yìí dẹ̀ manage ẹ̀. Nígbà tá à ń sọ yìí Nàìjíríà ò dá o, Nàìjíríà ò dá rárá. Àwọn èèyàn ṣe ń pariwo pé ìlú lé, kò síṣẹ́. Ní tó jẹ́ kí ìlú ó le ni pé kò síṣẹ́. Iṣẹ́ kan sá làwọn èèyàn ó ṣe tí wọ́n fi rówó ra àwọn nǹkan tí owó wà lórí rẹ̀ wọ̀nyí. Kò síṣẹ́. Rate of dependent ó high. Tó jẹ́ pé ẹni tó bá gba salary 50,000 nígbà tá à ń sọ yìí láyé Jonathan, gbogbo tí wọ́n fi lò gbà nínú ẹ̀ òun fúnra rẹ̀ lè má ná ju 30,000 lọ. Tó jẹ́ pé 20,000 ni ó lẹ́bi ó gbà lọ́wọ́ rẹ̀. Bàbá, ìyá rẹ̀, àbúrò, ẹ̀gbọ́n, ọ̀rẹ́ wọn ó tọrọ. Please just 2k, please just 2k. Wọ́n ti fún yàn mẹ́wàá 20,000 ti lọ. Yóò dẹ̀ save owó mọ́tò ńgbà yẹn, kátẹ́ owó mọ́tò tó ń wọ́n jù nígbà yẹn. Ẹ wo 50,000 báwọn èèyàn ṣe ń ná. Ó wá dayé bàbá Buhari. Bàbá Buhari wá dé, ó sọ epo di 161 naira. 161. Bàbá Buhari sọ epo dà. Pẹ̀lú ìjà, pẹ̀lú ta náà fi gbà sí 161, 200 ni bàbá pè. But bí Buhari ṣe dájú tó ní ayé rẹ̀, ó sì ní abiyamọ lẹ́mìí ju bàbá Bọ́lá Ahmed Tinubu lọ. Ẹ lọ fẹ́ kóòtù mi kó jáde lẹ́ni kó kóòtù mi. Anyway, bàbá Buhari sì ní abiyamọ. Ó ronú pé àwọn èèyàn mọ̀ jẹun. Ẹ fẹ́ ṣèjọba lórí àwọn òkú èèyàn. Ẹnìkan tí mo ti rírí tí èròǹgbà rẹ̀ tó jọmọ́ ká ṣèjọba lórí òkú èèyàn òun ni Tinubu. Bàbá Bọ́lá Ahmed Tinubu títí Nàìjíríà títí ilẹ̀ Yorùbá tí wá ń bí. Ó bìlífù kébi ó pa àwọn èèyàn kún ó kú. Pé ìwọ̀nba tó bá kú làwọn ṣèjọba lé lórí. Ibo náà ti ń gbẹ́rù principle yẹn wá. Irú àwọn ìwé ìwèrè wo lẹ́ka débẹ̀. Bàbá kan sọ láwọn ìwé kan wà tẹ́ ti kà pé òun ló kọ́ sí problem yẹn. Ṣé nínú àwọn ìwé tẹ́ ka yẹn àwọn ọ̀tọ̀ yẹn ṣáwọn wọ́n implement irú policy yẹn nínú economy tiwọn. Àwọn kan tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa rèé. Ẹ máa mú policy wá tí ò ní affect ẹ̀yin ṣùgbọ́n àwọn tẹ́ fẹ́ ṣèjọba lé lórí ló gbọ́dọ̀ pass through kinní yẹn. Ẹ̀dẹ́ nígbà tí ìjọba bàbá Buhari ń lọ, bàbá increase yìí owó epo sí 161, ráìsì fúnfẹ̀rẹ̀ ó di 30,000. Látòrí 8k ó bọ́ sí 30, 35, ara 40 ìdánwò. So multiply by 4 or 5 ni kíní ẹ̀ fi increase. Àwọn èèyàn ṣe wọ́de. Bàbá Buhari ò ní kẹ́ ẹ mọ́ ṣe wọ́de. Títí ẹni pé tó bá ti ṣe wọ́de lọ kò ní sọ̀rọ̀, kò ní dá sí. Ṣùgbọ́n underground iṣẹ́ ò mọ̀ lọ ẹ̀ẹ́dẹ̀mọ̀. Iṣẹ́ yìí ó dẹ̀ lọ to the extent that bó ṣe 2 naira àbí 3 naira yóò dé lórí nǹkan tẹ́ bá ṣe wọ́de lé lórí. Adjustment máa wà. Ìtàn pé ìjọba nu ṣebí Fúlàní ni. Ṣebí Fúlàní ni. Adjustment máa wà. Kò sí irú nǹkan tẹ́ fẹ́ fagídí achieve. Kò sẹ́ni tó lè tún Nàìjíríà ṣe níjọ́ kan ṣoṣo. Kẹ́nìkan wá dé kó wá níjọ́ kan lòun ó fi tún Nàìjíríà ṣe. Ìkà ẹni náà ó pa èèyàn gan tí ó su. Ẹ pé mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ understand Yorùbá mi. Mò ń sọ bàbá Bọ́lá Ahmed Tinubu ní bàbá Bọ́lá Ahmed Tinubu. 2027 ẹ̀ na ìbọn sáwọn èèyàn lórí ni wọ́n fi dìbò. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yóò wá sí ìmúṣẹ ẹ̀ rí. Ẹ pa èèyàn lẹ̀ báyìí ní ìbò fi wáyé ní kọ́ńtì táwa nù rẹ̀ yìí tá à ń bá lọ yìí. Torí nínú ẹ̀dá tó jìnnà sódodo number 1 nìyí ẹ like òdodo ọ̀rọ̀. Ẹ like òótọ́ ọ̀rọ̀. Ẹ fẹ́ràn bí tí àlàáfíà bá wà táwọn èèyàn ti máa rẹ́rìn ẹ fẹ́ rí. Àfi kínú ilé tí nìkan máa dùn, káwọn ọmọ yóò máa gbádùn, kíyàwó yóò máa gbádùn, títí yín nìkan nìyẹn. Àfàwọn tẹ́ bá fẹ́ rà pàjẹ́, àwọn tẹ́ fowó rà tó yẹ pé àwọn péréte náà làwọn náà máa gbádùn, àwọn ìjọba tẹ́ máa ń ṣe nìyẹn. Everybody dẹ̀ ti mọ̀ yín pẹ̀lú irú ìjọba bẹ́ẹ̀. Now àwọn èèyàn ń pariwo listing sáráàlú, listing sáwọn adviser wèrè tẹ́ kójọ tí wọ́n ní kẹ́ continue. Àárín náà àwọn adviser yín tó fi bínú kọ̀wé lẹ̀ pé ìṣiṣẹ́ mọ́.
pé gbogbo tá a sọ fún yín kò sí lè tẹ̀lé. Definitely àwọn adviser yín ẹ̀ ń listen sí wọn, ọ̀rọ̀ yín jọ ń yẹra yín. Gbogbo wọn pátá lọ̀tá Nàìjíríà, gbogbo àwọn tó bá ṣiṣẹ́ pátá tí ò bá yín sòdodo ọ̀rọ̀ ọ̀tá Nàìjíríà ní gbogbo wọn. Ayé dẹ̀ ti sọjú sí ìjọba yín pé ọ̀tá ni bó o lè ṣe fẹ́ dìbò tẹ̀fẹ́ wọlé. Mò ń sọ àwọn èèyàn rò péré ni, mò ń fún yín ní analysis eré lẹ pé wọ́n ṣàfihàn ọmọ kékeré kan kò ju kékeré báyìí lọ, ọmọ Haúsá. Àwọn èèyàn ní skit ni mo rẹ́ni mo ní kì í ṣe skit. Wọ́n mójútó kéèsì yẹn tó ní padà gbé ọmọ yẹn wá online táwọn èèyàn ti raṣọ fún. Àlùmọ́jìrì ni ẹnìkan wá ń bú pé ó fojú jọ Tinubu. Wọ́n ń bú ọmọ kékeré yẹn ọmọ Haúsá pé ọ̀rọ̀ ojú rẹ̀ bí ojú Tinubu. Ọmọ yẹn dẹ̀ jọ Tinubu nítòótọ́. Kí á tó ọmọ yẹn ṣe ó bu ìgbájú lu ọmọ tó pè ní ó fojú jọ Tinubu ni wọ́n wá lọ́ọ̀ka ara wọn. Àwọn èèyàn wá lọ bá pé kí ló fàjà ló wá ní pé òun sọ pé òun jọ Tinubu. Bàbá yẹn wá gbà ṣé tó bá jọ Tinubu sọ burú jù ní wá ní ọlọ́mọdé kó òun jọ Tinubu láyé òun. Àlùmọ́jìrì ó wá sọ àwọn nǹkan tí wọn gbọ́dọ̀ fi jọ Tinubu. Ó ní òun ò fẹ́ jẹ́ ẹni tí ó máa dènà mọ́ ọjọ́ iwájú àwọn èèyàn, òun ò fẹ́ jẹ́ ẹni tí ó bá yí àwọn èèyàn jẹ́, òun ò fẹ́ jẹ́ ẹni tí ó máa fi bí pa àwọn èèyàn, òun ò fẹ́. Ó wá ka gbogbo oríṣiríṣi reason tó òun fi fẹ́ jọ Tinubu. Mo wá rẹ́rìn tá máa bá débẹ̀ ilé Haúsá fún èèyàn, mò ń sọ gbogbo gbà eré lẹ́yìn èèyàn ń pè é. Táwùsá bá fi lè bá dé level yẹn, tá máa bá dé level yẹn nígbà tí Jonathan títí ẹ̀ ò burú tó ìtàn fi ń wé yín nílẹ̀ Haúsá ń sìn, tí Jonathan ò burú tó débẹ̀. Wọ́n kàn fi Jonathan ṣe yẹ̀yẹ́ ni tí ilé ìtàn fi ń ṣe ilé Haúsá ń sìn bí ọ̀tá náà mú yín, wọ́n rí yín bí ọ̀tá Haúsá, ẹ̀yin ṣe lẹ́kọ̀ọ́ sí ẹ̀. Lójú tí báyìí wọ́n mọ̀ ní ẹ̀ ń gbèjà Yorùbá lọ́jọ́ Haúsá ó ti yín gbèjà Yorùbá ó. Torá àwa náà tá a jẹ́ Yorùbá à ń pariwo à ń rí nira. Inú mi dùn wípé El-Rufai sọ ní North wípé àwọn Yorùbá náà kúkú enjoy yín. Inú mi dùn. Tó bá jẹ́ pé àwa náà ń gbádùn yín sí ni tí wọ́n pé ilẹ̀ Yorùbá ló ti ṣe régédé ó wá filẹ̀ Haúsá lẹ̀ ìgbádà. Ṣẹ́yìn Haúsá kan tó ṣèjọba rí tí ìlú wọn ò ní dùn ju ìlú mi lọ ni. Ẹ̀yin àti ilé àtọkọ yín kò sí lè tó dùn. Àti ilé àtọkọ yín the same way. Ní tí Ọbásanjọ́ fi yàtọ̀ sí ti yín pé abiyamọ bàbá Ọbásanjọ́ náà àwọn èèyàn máa rón jẹjẹ níjọba bàbá Ọbásanjọ́ ó lè má rántí Yorùbá ṣùgbọ́n gbogbo ìlú ẹ̀ máa gbádùn. Tí bàbá Ọbásanjọ́ fi yàtọ̀ sẹ́yìn nù. Títí yìí ló burú jù ní òrírí lọ tí mo ti rìn ní ayé. Nígbà pé èyí ti ẹ sọ ọmọ Nàìjíríà rárá. Ṣẹ́yìn ò gbọ́ ní ẹ̀rìn káàkiri ojú títì ní kẹ́ wo nǹkan táwọn èèyàn ń dánwò, kẹ́ wo ìgbésí ayé àwọn èèyàn bóyá rí. Ẹ lọ sí kí ló kọ ṣọ́ọ̀pù yìí ní Allen ní ọ̀pẹ bí ibi tó ti ń ta cash and carry. Ẹ lọ wo nǹkan tó wà ẹ tó bá lọ cash and carry bíi 2 years ago àbí last year kó padà lọ ọbẹ̀ lẹ́nìí àbí ní wíìkì kó lọ wo nǹkan tó ṣẹlẹ̀ cash and carry. Ordinary nǹkan dáná àwọn kitchen items cash and carry onímọ̀ ẹ lọ wo. Àwa lọ́bẹ̀ alọ́ make order fún àwọn nǹkan tá a fẹ́ lò ní company wa nígbà tá a máa débẹ̀ cash and carry ti dahoro. Gbogbo most àwọn òṣìṣẹ́ wọn táwọn abẹ́ngbà everybody ti lọ. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ò sí nǹkan kan mọ́, kò sọ́jà mọ́. Cash and carry ẹ lọ káàkiri lọ wo ọ̀pọ̀lọpọ̀ store báyẹn. Ẹ lọ sí Shoprite, thank God Shoprite Ìkẹjà ẹ lọ bẹ̀ níbi tó máa fi to wine nígbà tí gbogbo ọ̀pọ̀ tí wọ́n fi to ọtí to drinks oríṣiríṣi ẹ lọ bẹ̀. Gbogbo ẹ ti wẹ́lò kò sí kankan mọ́ bẹ̀. State táwọn àwọn ọbẹ̀ yẹn wà nìyẹn o. Ẹ wá wo àwọn èèyàn àwọn ẹ̀dá tí ò níṣẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ wo ẹ̀dá tó jẹ́ pé àwọn òbí tí wọ́n ti dàgbà tó jẹ́ pé ọmọ wọn wọ́n ń jẹ. Ẹ wo kọ̀díṣà tá máa wà báyìí nílùú tá a wà lẹ́nìí. Níbi tí nǹkan wọ́n dé tí ò tún wá sówó kò síṣẹ́ kò sí nǹkan kan. Ẹ lọ wo fúnra ara yín kò nídìí kẹ́ ẹ rán yẹn lọ fúnra ara yín. Ẹ lọ sí Shoprite kẹ́ lọ wo tí Shoprite bá dàbí ti 2 years ago
ẹ lọ sí Kashankari ẹ lọ wò tó bá dàbí ti 2 years ago, ẹ lọ gbogbo ọjà káàkiri torí mo rí ẹnìkan tí ń ṣe analysis pé torí Tinubu náà fi jẹ́ kí ata àti rodo kó wọ́n wá láti ilẹ̀ Haúsá. Ṣé bàbá ò fowó kówó epo ni? Epo láti 161 naira fẹ́rẹ̀ ara epo ní 899 naira lẹ́nìí ní Nàìjíríà tá a wà yìí 899. Bó láta àti rodo ṣe ní wọ́n, bó làlùbọ́sà ṣe ní wọ́n. Ẹ̀dọ̀ yọ subsidy nígbà tí bàbá Buhari ṣe mistake àkọ́kọ́ títí ẹ̀ tó ń ṣe ni pé a pè é nígbà yẹn pé ẹ má jẹ́ kí ọ̀wọ́n gógó kó débi oúnjẹ. Kí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń rú lórílẹ̀‐èdè yìí brain yín bíi ti mọ̀dùnmọ́dùn ọpọlọ àgùntàn ni. Ẹ má jẹ́ kí ebi pa aráàlú, ẹ má jẹ́ kó wọ́n. Tẹ́ ẹ bá subsidize epo, ẹ subsidize oúnjẹ. Adé pariwo kíní títí ẹlẹ́fẹ́ fọ́ọ̀sì àwọn èèyàn lọ sóko padà. Oko bo làwọn èèyàn fẹ́ lọ. Fúlàní gba gbogbo oko ńlẹ̀ Yorùbá tán kò jẹ́ olóko wọ̀. Àríṣẹ́ àgbẹ̀ṣe èmi tí mo dúró yìí plan tí mo ní fún yíyẹ yìí mi ò tí ì rí execute fún àgbẹ̀. Odidi ilẹ̀ ni mo ní nílùú mi láti fi dáko kí n tiẹ̀ gbin ọ̀pẹ àti ànàmọ́, gbin kàtà kí n fi àwọn ibìkan gbin cash crops. Kò sí, Fúlàní ti gbàgbó lọ́wọ́ everybody. Ta lẹni náà tó lè dá dúró nínú igbó lénìí? Ta lẹni náà tó láyà rẹ̀ tí ó dá dúró nínú igbó tọwọ́ ò ní bà, tọwọ́ Fúlàní ò ní bà? Adẹ́ńké ẹ̀rí solution sí yẹn. Ìyẹn tá bá ń gbá ní àwọn Fúlàní ti pa ọba mẹ́rin nílé Èkìtì. Ẹ̀yin tẹ́ jẹ́ president tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ̀rí kankan sọ. Ẹ wá ń sọ fún wa pé káwọ́ gbanú igbó lọ ká lọ dáko, pé àìdáko wa ni òjókòjó pọ̀ láàrin ìlú. Bàbá lóòótọ́ níṣẹ́ wàláì ìbá òdodo ọ̀rọ̀ ìbá rìn. Tó bá jẹ́ pé ń bá òdodo ọ̀rọ̀ rìn ni ní sọ pé a fẹ́ padà sóko. Igbó tá a wá filẹ̀ tá a la filẹ̀ fún, igbó wa tá a filẹ̀, igbó tiwa ló ti dáa jù ní gbogbo Áfíríkà. Igbó tó pé tá a bá ju ẹ̀wà lẹ̀ yóò wù fúnra rẹ̀ láì kọ́bi fún. Igbó tó pé tá gbàdo bá bọ́ọ̀lẹ̀ látara ìyá rẹ̀ sílẹ̀ lẹ́yìn yóò tún tó wù ní. Kò sí bó tẹ́lẹ̀ òkó burú tó. Igbó tó jẹ́ pé tí ẹyẹ bá fẹnu gbé ata tó bá yàgbẹ́ sílẹ̀ ata yẹn ó wù. Ṣé ẹ fẹ́ fi irú ilẹ̀ yẹn wé ilẹ̀ táwọn èèyàn láṣẹ ń lo gbogbo oríṣiríṣi táwọn wá ajílẹ̀ káàkiri sí? Àwọn gbé ìnígbò ọ̀dọ́ wa o tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn orí wọ̀ mọ́. Wọ́n dẹ̀ ń pariwo lójoojúmọ́. Wọ́n dẹ̀ ń pariwo sí ẹ̀rọ sọ. Bọ̀ èmi ò sọ fún yín, EFCC ti ń lé very dark man kiri lórí ọ̀rọ̀ GT. Àbọ̀ ọlọ́pàá bó ṣe ọlọ́pàá náà ló lọ arrest ẹ̀ ń bẹ̀. Gbogbo yín ṣe dáadáa tó. Ṣe dáadáa tó. Èèyàn fẹjọ́ sùn pé báǹkì ń yọ owó níyọkúyọ. Arrest báǹkì. Wá lọ arrest ẹni tó complain. Ṣe dáadáa tó. Ṣe dáadáa tó. Àwọn ìwà tẹ́ ń wù ní jẹ́ kí àwọn government agencies káwọn náà mọ̀ ti wà òṣàràlú. Wọ́n mọ̀ pé ìjọba gangan fúnra rẹ̀ kò bìkítà. So àwọn náà wọ́n handle condition aráàlú jákujàku. Àbúrò mi kan travel láìpẹ́ yìí ó dé airport. Gbogbo owó tó kó dání pátá náà fẹ́ gbà tán lọ́wọ́ ẹ̀ nínú airport. Ṣé àmì rere ni fún orílẹ̀-èdè Nàìjíríà kéèyàn máa travel káwọn èèyàn máa tọrọ owó lọ́wọ́ rẹ̀ kan scrutinize rẹ̀ pé gbogbo tipátipá ló fi owó mú kúrò country yìí? Tí ìbá wa sẹni títí ń gbọ̀hún tẹ́lẹ̀ ńkọ́ tí ò ní tí ó jókòó tí ó bá tí ó lọ mọ jẹ lọ́hùn sọ́dọ̀ ló sì. Ara àwọn ìwà tẹ́ wù tó jẹ́ kí gbogbo nǹkan ó fọ́ ní country yìí nìyẹn. Bìkítà so many things tó yẹ kí address kàn ṣèjọba yẹn lọ pé níjọ́ kan tó ti ń sáré 2027 ní 2025. Dórí oyè ìjọba ò tí ìpọ́dún méjì kò ìpọ́dún méjì o 1 year and something and some months ni o. Ti bẹ̀rẹ̀ sí ní claim pé ẹ fẹ́ di 2027. Bó lára òṣèlú ní àwọn èèyàn. Ẹ̀yin lẹ ń jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sí yín. Ẹ̀yin lẹ ń pè fún kí orílẹ̀-èdè yìí kó break.
ẹ̀yin lẹ́ ń pè fún kórílẹ̀-èdè yìí kó bọ́ sínú ewu, ẹ̀yin fúnra ara yín lẹ́ ń pè fún. Torí ìjọ kan àwọn èèyàn ó sún kan ògiri, ìjọ náà nípa yín ò ní ẹ̀ka mọ́. Ẹgbẹ́ mo ń sọ fún yín gbogbo gbà, mo ń sọ fún yín, ìjọ táwọn èèyàn bá díẹ̀ Nigeria police tán díẹ̀ Nigeria army, ìjọ náà lẹ́ mọ̀ pé pa yín ò ká mọ́. Ṣé mo pé agbára táyìn gbẹ́kẹ̀lé nù, méjì tẹ gbẹ́kẹ̀lé nìyẹn, agbára méjì yẹn lẹ gbẹ́kẹ̀lé. Àwọn èèyàn sì ti ń sún bọ̀ wá bẹ̀, wọ́n ó díẹ̀ wọn láìpẹ́ yìí, tí pa yín ò ní ká, ipa yín kò ní ká. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí policeman l'Abuja, ẹ rí fọ́nrán yẹn lórí kinní bó ṣe ń lọ. Mi ní play voice yẹn, mo fẹ́ kẹ́ wo fídíò yẹn ni, ẹ máa rí. Nigerian policeman DSP tó retire láti 2019 dèní kò rówó ẹgbà, ó lẹ fóònù ní 2.1 nígbà tó ń lọ, ó lẹ fóònù ní 35,000 lóṣooṣù. DSP for that matter. Bóun ni irú wọn ò ṣe ní di criminal, bóun ni irú rẹ̀ ò ṣe ní wá bọn tó mọ̀ nípa àbọn tó mọ̀ everything, ó mọ̀ padà àlùdé security Nigeria, odidi DSP. Tí DSP fi ń sọ wípé òun lọ burn down Pencom, ẹni tí ò yẹ kó sọ orú ẹ̀ jáde láyé sọ jáde, ara ní débẹ̀. Ó ní even tí Tinubu bá dún wájú òun sọ nǹkan tó ń sọ yìí, kí ló tó kù táwọn yẹn bá ti ń dé ẹ̀yìn. Èèyàn mélòó lẹ fẹ́ pa? Èèyàn mélòó lẹ fẹ́ pa? Nǹkan tí mo sọ fún yín tẹ́ ẹ understand, èèyàn mélòó lẹ́yìn nìkan ó pa tẹ́ fi wá rí ìjọba ṣe 2027, èèyàn mélòó lẹ fẹ́ pa? Ẹ ronú sọ̀rọ̀ yìí, ẹ yọ subsidy, a advice yín, a ní owó subsidy tẹ́ ẹ yọ, ẹ fi import mú flowers àti ìrẹsì kó pọ̀, kẹ́ wá fún Nàìjíríà ní gbèdéke pé rice àti flower tá a rà yìí o, a ní ìrà mọ́ o, ilé ilẹ̀ máa rà tá a mọ̀ fi rìsákù ìmí, ẹni tó fẹ́ mọ tí ó ṣe kó tètè lọ ṣe, ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú ìtùnú tí ó mọ̀ wú wa lórí wípé ìjọba iṣẹ́ tá àti ran ìlú yìí lọ́wọ́. Ẹ wá ṣe yẹn kó subsidy wa, ẹ yọ subsidy tán, ẹ mú subsidy ẹ fi rán àwọn èèyàn Mọ́kà, ẹ mú subsidy ẹ lọ ra SUV fáwọn National Assembly tí ò wúlò fara lórí, ẹ fẹ́ rà fún Senate, ẹ fẹ́ rà fún àwọn House of Assembly tí wọn ò dìde kí wọ́n sọ̀rọ̀ nípa ìlú yìí rí. Kò sínú wọn tó sọ̀rọ̀ nípa ìlú yìí rí nínú wọn, ẹ sọ̀kan nínú wọn tó sọ̀rọ̀ nípa bí orílẹ̀-èdè ṣe tẹ̀síwájú. Ẹ ṣe yẹn, ẹ bẹ̀rẹ̀ sí ní ra SUV fún gbogbo wọn, ẹ ra SUV 120 million lórí owó subsidy tẹ́ ẹ yọ, tẹ̀bí ń pa àwọn aráàlú táwa ń gbàwé lé lórí. Ẹ wá bó owó yẹn, ẹ wá kó lọ, ẹ wá lọ fún state tí ń gba 2 billion, ẹ bẹ̀rẹ̀ sí fún 10 billion. Àwọn state bẹ̀rẹ̀ sí ní ralé káàkiri gbogbo Dubai, wọ́n ralé kiri gbogbo Dubai, gbogbo Amẹ́ríkà náà ralé lọ. Ẹ rò pa àmọ́, ẹ rò pa àmọ́. Àbá Tinubu, ẹ bá ayé jẹ̀dẹ̀ bọ̀run ṣe jẹ́ pẹ̀lú tẹ́ ẹ ṣe, pẹ̀lú ilé tẹ́ ẹ ṣe. Kẹ́ má bẹ́ lọ́n ìjọba yìí rárá, ìbá pé yín lé ayé yín. Àwọn kan wá ní ká dó pé ẹ̀ plan economy wo lẹ̀ ń plan? Pé yóò padà yọrí níjọ́ wo tí British ti ṣàṣírí yín fún wa wípé economy tí wọ́n ń plan yìí nígbà tó yẹ tó 2075 Nigeria ó ti balance, ẹ̀yin náà ṣí 2075 sí time tá a wà yìí. Well, about 50 years to this time the economy yóò tó stand. Àwa ní káwa máa jìyà ẹ̀, kẹ́yìn máa gbé SUV. Ara àwọn nǹkan tí mọ́ ọmọ yín máa bribe àwọn èèyàn kiri nìyẹn, mò ń fẹ́ fún yàn 100 million. Bó tẹ̀ jẹ́ pé allegation ni àti màbí ó jẹ́ ní o, àmọ́ wọ́n sọ pé wọ́n bribe ẹnìyẹn ní wọ́n bribe ní 100 million, wọ́n sì lù fọ́ lójú. Ẹ máa jáde kẹ́ address ẹ Bàbá Tinubu, ẹ rí àwọn fídíò yẹn wò lẹ́yìn èlé, kẹ́ wo ohun táwọn èèyàn ń sọ. tó jẹ́ kémi wá kémi sọ pé ìjọba yìí, àwọn tí bá ń sọ pé revolution ń bọ̀, tí bá ń dájọ́ sí, wọ́n ń wé sí táàmù ara wọn ni. Tí revolution ó bá wá ẹjọ́ wá bá ṣe sọ̀rọ̀ tán yìí, ìtàn pé revolution wọn ì dájọ́ sí, kò kí ní date. Ìjọ tí wàhálà ó bá ṣẹlẹ̀ ní country kan, wọn kò ní date. Gbogbo ẹ̀dá tí máa ń fi date sí, ẹ sì ń sọ́jọ́ ìyá Nàìjíríà síwájú díẹ̀ ni. Wọ́n bá yín sún síwájú, wọn tó fi date sí wọn fi sọ́jọ́ wájú. Obìnrin kan ṣoṣo tó wọṣọ rẹ́ẹ̀dì yìí, máa tó fídíò ẹ̀, òun nìkan lójó yé wa wípé ìjọ tí ó bá ṣẹlẹ̀ ipa yín ò ní ka. Ìjọ náà Nàìjíríà mọ̀ pé wàhálà ti dé, ìjọ náà dẹ̀ ń bọ̀, ó ti súnmọ́ tòsí. Ẹ máa bá wa ká lọ. I don't fear anybody. I don't fear anybody.
And that is my takeoff. When did you retire from? I retired 1st January 2019. And since then you have not... Since then, I have not received my full gratuity. When you visited them, what did they tell you? I cannot be, they gave me 2.1 as a retired DSP in the Nigerian police. DSP. And every month, they give me 35,000 naira as monthly pension. When my mate counterpart in the Nigerian army are collecting 300,000, a captain. I am not living, no. I am not living. Jungle have already matured. This is the one, the two. We are going to PENCOM office. We are going to burn that PENCOM office. And they, guys, don't tell me that. Don't tell me that. Don't tell me that. Allow me to talk. I live in Nasarawa people with reason. What do you think that I will fear? If Tinubu come here, I will talk to him. Anyways, let me just go straight to the point. This is to the president of Nigeria, Bola Ahmed Tinubu. You are still the president because Nigerians are not tired yet. When Nigerians are genuinely tired of this frustration, you go know. Forget what they talk about you. I know you are smart. And I know you will know. When Nigerians are genuinely fed up with the frustration, with the pains, with the hunger, with the insecurity, and people are genuinely tired. Tinubu, you will know. Reps will not save you. Senate will not save you. Police will not save you. Even these governors defecting, it gonna be child's play. I be one do now for Edo State. Everybody sits at home. Enough fit. All of you will know that we are fed up. See, you people can do all you want. Be sure that Nigerians are not yet tired. My friend has a flight to catch from Lagos to UK tomorrow. So she had to leave Benin today so that, you know, modalities and the rest. Tell me why she reached airport with her 2 children. They say, may they go as back that they are protesting. The constant confusion of what do we do that you people put Nigerians on. When they are tired, you will know. Oh yeah, Abuna go enter road, everybody is fasting. But because of the level of insecurity, it's same today now. See this Kogi clip. People, passengers are waiting for kidnappers to be true. When Nigerians are ready, you will know. Even the Nigeria itself, we know. Tell me where an agency like NIMET will be protesting. An agency as sensitive as NIMET. For those of you that don't know what it is, that's Nigeria Meteorological Agency. They're in charge of climate, weather. Pilots, good, the climate, they come and they go. Tell me why something that sensitive is being handled like child's play. You people had meeting with them since January, I think 28th. Till now, everything you people agreed you've not done. Who go suffer? Citizens that pays for flight through their nose that will be grounded. When Nigerians are ready, we will know. How useless are you? You are so useless that an agency like NIMET is protesting. What they are probably asking is peanuts from the billions you people steal. Festus Keyamo, I pour spit for your face. Don't be in charge of aviation. I pour double spit, 30 liters of spit for your face. When Nigerians are ready, all of you, we know. Why am I even shocked? You are so useless that at some point doctors were protesting. Doctors, lifesavers, we are protesting. You are so useless at some point police were planning to protest. Police is only in Nigeria you hear such things. You are so useless that ASU protest is now a ritual every year. When Nigerians are ready, God keep me to that day. When Nigerians are ready, all of you will know. Oh, you are decamping. You are decamping. You think 2027 is about political parties? It's about you, Tinubu, and poverty. It's about you people, APC, and the Nigerian people. Before then, if we ready, say we don't ready, all of you are gonna know.